Bukky, are you okay? Are you okay? Are you okay, Bukky? Bukky, are you okay? Are you okay? Are you okay? You just sit back. You just you tell me now, Michael Jackson ló máa dùn kó bá wá jójó wájú sẹ́ẹ̀lì àti Bukky mi mọ bí tí màá ti pèsè dá Michael Jackson ni o òun ló yẹ kó wá máa jójó ìfún wa lọ́wọ́lọ́wọ́ kó máa mú work níwájú sẹ́ẹ̀lì yín tí jáde náà ó mà ti fẹ́ máa lọ sí 48 hours ẹ wò ó àṣẹ ẹ̀ tí ìtàn yóò ti ẹ̀ dá lórí social media wọ́n ti fẹ́ drag yín pa àǹtí Bukky àwọn èèyàn ò láìkì yín àǹtí Bukky àwọn èèyàn ò láìkì yín tẹ́ bá rí update mò ń ka update mo dẹ̀ ń yọ mi lójú pẹ́rẹ́pẹ́rẹ́ ṣe mo pé àánú èèyàn ò pẹ́ ṣe mí mo dẹ̀ ń yọ mi lójú pẹ́rẹ́pẹ́rẹ́ pé kò dáa wọ́n bá sọ pé eré lè tó dùn mí jù wọ́n ní bàbá wa ń sáré ọmọ ṣì wà ní juvenile ìyàwó àníyàwọ̀n kí làwọn á ṣe báyìí ebú ara kò yẹ ká ẹ fi irú nǹkan bẹ́ẹ̀ bú àǹtí Bukky èèyàn táàtáà dẹ̀ làǹtí Bukky o kò dé yẹ kẹ́ a máa ti lọ bẹ́ wọnú sọ pé òun ò ní gbọ́ a máa ti lọ bẹ́ wọnú o ṣé mo pé wọnú ọlá ó ní ọgbà lórí lọ́ọ̀yà tó ní ọgbà ni olóhùn ni ó ti mọ ibi tóun máa ti díù pẹ̀lú yín àǹtí Bukky báwo dẹ̀ wá ní báyìí mo sọ pé kó máa yín mú dídò dání wípé because níbi tó dé sí báyìí àmọ́ nǹkan tá a lè ṣe mọ́ 24 hours ti ń di 48 hours mọ́ wa lọ́wọ́ ṣé àní gba donation báyìí a gba donation fún justice for Mohbad justice for àǹtí Bukky o àǹtí Bukky donation bàbá Mohbad ṣé ẹ ti sọ fún bàbá Mohbad pé àǹtí Bukky ti ṣẹ̀wọ̀n ṣé ẹ ti bá wa sọ fún bàbá Mohbad pé ó ti já sẹ́wọ̀n o wọ́n ti gbé o kí ló máa ṣe báyìí àǹtí Bukky àròyé sọ mi ọlọ́run àròyé dẹ̀ sọ mi mo máa ń miss Sunday analysis mi ò lè sùn mi ò lè jẹun Bukky ò máa jẹ́ kó lọ lẹ́nu mi tí nǹkan kan bá ṣe mí Bukkyharam ni ẹ̀bùsọ̀ Bukkyharam èmi ò lè jẹun mi ò lè sùn mọ́jú ṣé mo kàn yí biribiri ibo lọmọdé yìí wà ṣé kìí ṣe pé wọ́n ti gbé ayọ̀n gbígbóná lé lẹ́yìn tó ń sọ pé kó máa jẹ́wọ́ ṣé kìí ṣe pé Ìyábọ̀ Òjó ṣe mọ̀ pé bàtí náà wọ́n máa jáde sí Ìyábọ̀ Òjó mo rọ́wọ́ ẹ̀ bóyá àǹtí Ìyábọ̀ ti débẹ̀ kan tó débẹ̀ àǹtí Ìyábọ̀ dẹ̀ ti lọ prepare a table before her in the presence of her enemy o ẹ bá wà pé Bukky jáde o ẹ̀yin èèyàn ó dáa kéèyàn dá ìtàn ẹ wò dórí TikTok dé orí TikTok mo dẹ̀ bẹ̀rẹ̀ sí wò pé ṣé ó ti ṣẹ̀yìn bíbá ìtẹ́lẹ̀ mo rò pé mọ̀mọ́ náà máa ń ṣẹ̀mọ̀ kọ́sítọ́mà dáadáa ní mọ̀mọ́ mo rò pé mọ̀mọ́ náà máa ń bójú ẹ̀jẹ̀ lórí TikTok torí mọ̀mọ́ ò kì í ṣàlejò gbọ̀gbà tí mo tún rí ti Bukky ẹjọ́ bó ṣe ń wọ́n bí náà wọ́n bí àwọn tàṣàbí àwọn ti Mohbad àwọn ti Àṣàkẹ́ àwọn tí oríṣiríṣi mọ́nímọ́ọ̀sì gbogbo àwọn fáǹsì wọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó dáa fún náà nìyẹn pó tipẹ́ tó ti ń ṣe mọ́ ní àǹtí Bukky àṣẹ àwọn èèyàn ò tiẹ̀ gbà tí yín tó àwọn wo ló máa wọ́n wà lórí péjì yín tẹ́rọ máa kún bẹ́ẹ̀ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí yín analyse àfojúfẹ́ ni làwọn fáǹsì yín o wọ́n máa fọkàn fẹ́ yín nígbà tó di wàhálà báyìí gbogbo oníkálukú sọ pé bẹ́ẹ̀ ni ó dáa fún yín ọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ yóò ṣe é dá sọ gbogbo wọn sọ pé bẹ́ẹ̀ ni pé kàn fi yín sílẹ̀ kàn má rìlíìsì mú ní kí ló dé tá a bá ń jàbí ká kú kọ́ náà wọ́n ní kàn fi yín sílẹ̀ síbẹ̀ o wọ́n ní kàn wá ti Bukky ta ló máa wá analyze
realize wípé mo kò bẹ̀rẹ̀ sí wò pé ẹ̀yin èèyàn mi ọlọ́mọ máa jẹ́ ká rógun ẹ̀wọ̀n kí ló dé àti Bukky ṣé tẹ bá jáde ṣé máa apologize ni because mo kọ́kọ́ fẹ́ wo irú game tẹ fẹ́ gbà tẹ bá jáde because ìgboro ti dàrú o ìgboro ti mi ò lè parọ́ fún yín ìgboro ti dàrú tẹ bá jáde ojú wo lẹ fẹ́ fi jáde tẹ máa wá apologize ni because wọ́n ní ẹ gbọ́dọ̀ tender apology ni o àbí kẹ́ ẹ ṣẹ̀wọ̀n ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ borúkọ ọmọ yẹn jẹ́ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ búlí òkú ọ̀run mi tiẹ̀ báwo lèèyàn ṣe máa búlí ọmọdé ọmọ tó ti kú Jésù ọmọ kékeré tó ṣaláìsí Bukky nìkan ẹ̀rọ pé lásán mò ń pè ní Bukkyharam àbòkù sọ̀rọ̀ Bukky nìkan ló jẹ́ pé the other side ó máa búlí èèyàn tó wà ní the other side. I have never seen that before in my life. Kéèyàn wà kó má ní life to the point that ọmọ kékeré tó ṣaláìsí Bukky máa búlí ọmọ máa búlí ìyá ẹ̀. Ó dẹ̀ pé rẹ̀ kí ló sọ pé òun ṣe yẹn náà nọ́ọ̀sì àbí kí ló sọ pé òun ṣe kí ẹ you have a mental problem. Bukky ti lose ṣe mọ̀ pé mo máa sọ kí nìkan pé téèyàn ò bá rókódó náà máa dúró yẹ́ẹ̀sì tí kò sẹ́nìbọ̀dì tó fẹ́ pàpà sún pé Bukky ni máa dúró yẹ́ẹ̀sì tó ti ń dàgbé tó in fact gan ọmọ tó bí yẹn gan mistake gan ni láti yọ tó ti bímọ yẹn ọmọ yẹn ti wà over 20 years kò sẹ́nìbọ̀dì tó tún fẹ́ pàpà sún pé kó sanwó gan wọn ní wá bẹ́ẹ̀ ni kó wọ́n dà wọ́n online gan wọn ní yọjú láwọn ọkùnrin yẹn pé wọ́n ní àwọn tó bá tún dé doorstep gan tó bá tún rí bójú ẹ̀ ṣe rí àtẹ̀yìn ẹ̀ hàn pé gbogbo bọ́ọ̀lù àti sọ́kẹ́ǹtì joint ẹ̀ ò dáa mọ́ wọ́n máa padà ní kò ṣeé rí ọmú ti di pàǹdọ̀rọ̀ ó ti dórókún àwọn àfi bra kó gbogbo ẹ̀ sókè wọ́n ní ó máa ń tó kéèyàn máa kanra náà téèyàn bá ti ní ṣe mọ̀ olùtùnú kó o sùn sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ báyìí kọ́rùn ẹ o jí kó o wà òkè kọ́kọ́ ẹ rán nǹkan fún ẹ kó rajú ẹ kò sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn o tó bá wá rí àwọn èèyàn tó ń ṣe ẹ wo gbogbo àwọn mọ́nímọ́ọ̀s àṣàbí tó ń búlì yẹn gbogbo wọn ló lọ́kọ náà tó ń fọwọ́ pa wọ́n lórí pa wọ́n lọ́rùn ṣe gbogbo ẹ̀ fún wọn obìnrin tó bá jẹ́ pé ìwọ nìkan ló ń gbọ́ bùkà kí n ṣe gbogbo obìnrin o àwọn obìnrin míì wà tó bá single gan wọ́n sì ń rí ọkọ wọ́n sì ń rí ọkùnrin bọ̀ Bukky wọ́n ti condemn ẹ̀ àwọn ọkùnrin ti cancel ẹ̀ kò sẹ́nìbọ̀dì tó fẹ́ do lásán láti pé gbé sílé so máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ kó fi máa fi kanra mọ́ àwọn obìnrin tó bá dáa jù lọ tẹ́ bá notice gbogbo obìnrin tí Bukky bá attack kò ń attack àwọn tó bá ti ugly yẹn sẹ́ they will come for beautiful women kò ń attack àwọn tó bá ṣe kíni ó máa attack àwọn tó bá ti fine jù lọ ó máa wò pé báwo náà ṣe ń ṣe ó máa jó ó máa ká lára. She will come for successful women tó tún lọ́kọ. She doesn't believe that you can be successful and still have husband. She will come for them, lie on them, drag them. Tẹ́ bá rí TikTok. Wọ́n kàn sọ pé bó ṣe dáa nìyẹn. Bó ṣe ń gbé Bukky, kọ́ máa gbé Monaiza, kọ́ máa kó gbogbo wọn bẹ́ẹ̀. Rí pé àsìkò ọlọ. This time around, wọ́n kóyàn o. Kékulé gbọ́ kó sọ fún toko wọ́n ń kóyàn o mọ àwọn tó fẹ́ lọ dìfẹ́mù mọ àwọn tó fẹ́ lọ tó bá gba ẹ̀ mú tó bá gba àǹtí Bukky tó máa ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó lè ṣe nothing can touch me òun náà lọ rámú jọ Sunday ìwòye àná wọ́n ti rá àǹtí Bukky mu ó ti ń lo over 24 hours ń bẹ́ báyìí 24 hours báyìí ó tún lè di 48 hours before Mohbad pied ó ṣàǹbójú ẹ̀ jẹ́ ní kiri nǹkan inú àwọn èèyàn kan dùn pé wọ́n ti mú péjì àti refresh ẹ̀ wípé bóyá ètò ẹ̀ máa wá parọ́ ṣe mo bá àwọn celebrity ṣe máa ń parọ́ pé kò sí nǹkan tó ṣàwọn yẹn tó máa jẹ́ kí admin máa post bọ̀ mo fẹ́ kó tiẹ̀ kọ́kọ́ kó tiẹ̀ jáde náà kó wá sọ nǹkan tó ju ẹ̀ rí kó kọ́kọ́ jáde náà kó tún wá múlẹ̀ ṣe mọ̀ pé àwọn eléyìí ò lọ́pọlọ ó máa ṣe bíi ti Nile yẹn ni o
ṣe rántí pé gbàtí múnáṣà jáde ó ní ṣẹ́rí lè tó fọ́ ní sinmi ó ní ọlọ́run ló jẹ́ kóun lọ sí kirikiri wípé there are a lot of things tóun rí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ò jẹ́ kó lọ sí iṣẹ́ ọwọ́ ẹ̀ ló gbẹ̀dẹ̀ kí ló kan lọ́hùn ìgbà tóun dífẹ́ mọ́ wù mí ò mọ̀ kó máa dé kirikiri kí ló kan lọ́hùn iṣẹ́ ọwọ́ ẹ̀ ló gbé ẹ dé kirikiri kì í ṣe ọlọ́run ọba táwọn tí Bukky bá jáde ń sìn ó máa tún máa dán ẹnu ní o wọ́n ní kí wèrè lọ bẹ̀bẹ̀ public apology kò dẹ̀ cease and desist no nothing na bullying an innocent a deceased child bullying the mother of the child ni mo ní mo máa sọ kíní yẹn mi ìmọ̀ nǹkan tèmi àti ẹ̀ máa fà tírú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ọlọ́run ṣe rí karma is real o ó ló ń fi ikú yọ ìyá tó lùzọ ọmọ ẹ̀ kì í ṣe àṣà kẹ́nìkan ló ṣe é sí ó ṣe é sí woman yìí náà kí lórúkọ actress àgbàlagbà tọmọ ẹ̀ tó fáìn yẹn tó kú yẹn mo kàn wò pé Bukky ti lose ẹ̀ ibi tó yẹ in fact ilé ẹran ló yẹ kó mú lọ prison tó mú lọ yẹn á sì máa gba èsì á máa gba gbogbo ẹ̀ sára ibi tó ti ń rí àwọn ẹran bẹ́ẹ̀ ni ranch ló yẹ kó mú lọ ẹran ni Bukky tó kàn dáwọ́ èèyàn bóra ni ẹran ni Bukky ó kàn dáṣọ èèyàn bóra ni kò jẹ́ láwùjọ a máa kanra kiri kí ló ń kan ẹ́ lára ṣáwàlà bá tiẹ̀ jẹ́ ni ṣé ọmọ wù mí òun ló bá Àbáṣàkẹ́ ló bá tiẹ̀ jẹ́ ìyá ọlọ́mọ plenty ìyá àbíkú ó fẹ́ bọ̀dà jẹ́ fún ọmọ yẹn ó rí bọ́mọ ṣe plenty náà sì ń gbà sí ìwọ tó yẹ pé ẹ̀yọ̀ kan ṣoṣo ló bí kò sẹ́ni mọ̀ ètò fẹ́ dúró bọ́mọ ṣe plenty lára Wọnúọlá àwọn ọkùnrin ò jẹ́ kó sinmi ìwọ tẹ̀ bí ẹyọ kan kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé ẹ sílẹ̀ kò sẹ́nibọ̀dì tó fẹ́ dúró what an irony èèyàn tó bí ọmọ púpọ̀ náà ń dùn kiri tí àwọn ọkùnrin ò ti ẹ̀yẹ kó má là ó dùn jura wọn lọ Bukky òbó ẹ ti kan ó dùn jura wọn lọ kò sẹ́nibọ̀dì tó fẹ́ súnmọ́ kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé sí kò tẹ̀ sẹ́nibọ̀dì tó tiẹ̀ fẹ́ ṣe kò tẹ̀ eyín ẹ̀gan ò tó kó wá lọ fẹ́ eyín mú wọn lóko kó fi mú ibi ẹran ẹpọ̀n wọn yẹn kó eyín ẹ̀ lọ sọ́kọ báyìí kó lọ já kínní ìbẹ̀dọ̀ níwá kí gbogbo ẹyin tú jáde kó bá yẹn lẹ́yìn ó rọmọ Wọnúọlá ó dùn dé lẹ́nu látòkè délẹ̀ tó bá tẹ̀ tí ń wò báyìí wàá ti mọ̀ pé àwọn ọmọdé yìí máa ní wàá ti mọ̀ pé ó máa dùn ẹ rí i pé wọ́n jẹ́ kó sinmi ọlọ́mọ ó fẹ́ bọ̀jà jẹ́ ni o pé ó bímọ púpọ̀ kì máa ń ṣe it's not by that o ṣó dùn ṣó fóyín sí ṣó dẹ̀ mẹ́rẹ́ ṣe lórí pápá irú Bukky yẹn ìkanra ló fi máa dóko torí ara ẹ ti gbẹ̀kan tẹ́lẹ̀ ìkanra ó máa ṣe mọ̀ tó bá ń sọ̀rọ̀ gan very aggressive ó máa bí pé ó rí yẹn pé òun kọ́ lè pa ẹni yẹn màmá wò kí ló dé lórí ọ̀rọ̀ social media bí pé òun kọ́ kóun rí ẹni yẹn kóun pa ẹni yẹn sọnù lẹ́nu ọjọ́ mẹ́ta kọ́ ló tún lọ fẹnu gún Fúnkẹ́ tí ò kì í fa wàhálà tó bẹ̀rẹ̀ sí ń parọ́ oríṣiríṣi mọ́ Fúnkẹ́ wípé ó máa báyàn ṣe tó bá báyàn ṣe ó máa fi wọ́n lẹ̀ ó mọ̀ kó yẹ kó wọn sínú skul bag kó máa kó wọn kiri òpònú ọ̀dẹ̀ ó ní àwọn kìíní yẹn tó bá ti lò wọ́n tó ti lo content wọn kò ní bá wọn ṣe mọ́ ó máa jù wọ́n lẹ̀ ó máa use and dump wọn kò sanwó iṣẹ́ fún wọn àbáwọn yẹn wá sunkún fún ẹ òpònú tí ò ní láàkáyé ọmọbìnrin yẹn ò ní láàkáyé kò ní wọn ni ó ti ṣe kínní over 24 hours Bukkyharam pẹ̀lẹ́ tó bá ṣàdé wàá rí àwọn fídíò tó ṣe fún ẹ lórí TikTok mi ò mọ̀ pé àwọn èèyàn láìkẹ́ tó yẹn wọ́n celebrate náà jubilate wọ́n tún gbó nílùú gan mo ní èèó Lizzy ṣó mọ̀ pé ìgbà tí Bukky wà lé ẹjọ́ máa ń pín wèrè ṣé ò ní ya ní rédíò ẹ asọ̀rọ̀mágbèsì yẹn kó o gbé fún sódà kò ní wà bọ́ọ̀dì bẹ́ẹ̀ àbí kó o ṣe rẹ́kọ̀ọ́ lè bẹ̀ fún kó bá ṣe jíǹgù náà síbẹ̀ sódà kò ní wà bọ́ọ̀dì torí ẹjọ́ máa ń pín wèrè ni ẹjọ́ máa ń ṣe kí ni ẹjọ́ máa ń gbà ṣe lọ́wọ́ ara yín torí pé ẹ ti ní common enemy ẹ ti fi Ìyábọ̀ Òjó ṣe enemy àbí Ìyábọ̀ ló tún gbé ẹ ń sìn Bukkyharam
àbí Ìyábọ̀ tún mọ̀ pé wọ́n gbé ẹ àbọ̀ mọ̀ nípa bọ́ tún ṣe gbé ẹ torí o máa tún dé sìn ìwọ àti Lizzy wèrè lẹ́yìn méjèèjì ẹ tí wọ́n máa kígbe Ìyábọ̀ ogun tó ń jà yín kì í ṣe Ìyábọ̀ ọwọ́ ara yín lẹ fi ń ṣe ra yín ẹ rẹ̀ tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni you never see anything